الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف المرسلين نبينا وحبيبنا محمد، صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبع هداه إلى يوم الدين. أما بعد، أقول فún Ọlọ́run subhanahu wa ta'ala, atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ àti Ọlọ́run tí a tọrọ kó mọ́ lórí Ànábì nìkan, kó mọ́ bá àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tó bá ń rin ìlànà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam títí ọjọ́ ìgbìyànjú al-qiyamah. Eléyìí ni ìtẹ̀síwájú níbi àlàyé tírà at-tawhidu al-muyassar, èyí tí a ti ń ṣàlàyé fúnra wa. Ẹ̀bẹ̀ Ọlọ́run subhanahu wa ta'ala kí ó jẹ́ kí ó ṣe àǹfààní fún wa láyé àti al-qiyamah. Àfáà àti bá àlàyé náà dé ojú ewé 77, jẹ́ kí ibẹ̀ náà láti máa gbé lóyún pẹ̀lú ògo Ọlọ́run subhanahu wa ta'ala, bí tí àfáà ti ní pé al-isti'anatu wal-istighathatu wal-isti'adha, bí tí àfáà ti ń sọ̀rọ̀ nípa al-isti'ana, kí ẹ máa wá ìrànlọ́wọ́ látọ̀dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala, wal-istighatha, àti kí ẹ sì máa wá gbígbé aburú kúrò fún ni àbí ṣíṣí aburú kúrò fún ni, wal-isti'adha, àti wíwá ìṣọ́ kúrò níbi aburú. Ma'aniha, àfáà ní ìtumọ̀ ẹ̀kọ̀ọ̀kan nínú àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tá a kà kalẹ̀ yìí. Al-isti'ana, léyìí tó yẹ sí pé ó jẹ́ alákọ̀ọ́kọ́, ìtumọ̀ rẹ̀ òun náà ni talabul aun, òun náà ni kí ẹ máa wá ìrànlọ́wọ́, ìkúnlọ́wọ́ látọ̀dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala, òun ló ń jẹ́ al-isti'ana. Ẹlẹ́ẹ̀kejì, al-istighatha, àfáà ní ìtumọ̀ rẹ̀ talabul ghawth, òun náà ni kí ẹ máa wá ìṣọ́ni kúrò, ìgbé aburú kúrò fún ni. Wa huwa kashfu shidda, òun náà ni kí ẹ máa wá k'Ọlọ́run subhanahu wa ta'ala kí ó gbé ìnira kúrò fún ni, àbí kó gbé ìle koko kúrò fún ni. Ẹlẹ́ẹ̀kẹta, al-isti'adha, òun náà ni kí a wá ìṣọ́, pé k'Ọlọ́run subhanahu wa ta'ala kí ó ṣọ́ wa kúrò níbi aburú. Àfáà wa ní pé ad-dalilu ala anna hadhihi al-umura ath-thalatha ibadah, àfáà ní ẹ̀rí tó ń tọ́ka sí pé àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀ta tá a kà fún wa yìí, ibadah, ìjọsìn ni o. Ká máa wá ìrànlọ́wọ́, ìjọsìn ni tí Ọlọ́run subhanahu wa ta'ala máa ń ṣe fún. Al-istighatha, ká máa wá kí Ọlọ́run kó gbé aburú kúrò fún ní ìjọsìn ni, tó yẹ pé Ọlọ́run láti máa ń wá nǹkan yìí. Al-isti'adha, ká máa wá k'Ọlọ́run kó ṣọ́ wa kúrò níbi aburú, eléyìí náà ìjọsìn ni, tó sì jẹ́ sí pé Ọlọ́run subhanahu wa ta'ala nìkan la máa ń wá àwọn nǹkan yìí látọ̀dọ̀ rẹ̀. Àfáà wa ní pé ẹ̀rí pé al-isti'ana, ká máa wá ìrànlọ́wọ́ ọ̀dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala láti máa ń ṣe, pé jọsìn sí ni. Òun náà lọ̀rọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala tó ń sọ fún wa ní suratul Fatiha, tí gbogbo wa náà máa ń kà lójoojúmọ́ lẹ́ẹ̀mẹ́ ní gbogbo òun wa. Bí Ọlọ́run subhanahu wa ta'ala ti sọ pé iyyaka na'budu wa iyyaka nasta'in, ìwọ Ọlọ́run ọba, ìwọ là á máa jọ́sìn fún, wa iyyaka nasta'in, ìwọ náà sì látún máa wá ìrànlọ́wọ́ látọ̀dọ̀ rẹ̀. Tẹ́lẹ̀ bá ń túmọ̀ sí nǹkan kan, ó ń túmọ̀ sí pé tó wáyé pé Ọlọ́run àti fún wá ìrànlọ́wọ́, ayé sí pé ìjọsìn tá a máa ń ṣe fún ọba adẹ́dàá ni. Ẹlẹ́ẹ̀kejì, al-istighatha, òun náà ni kí a máa wá k'Ọlọ́run kó gbé aburú kúrò fún ni. Ẹ̀rí rẹ̀ òun náà ni ọ̀rọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala suratul Anfal, tọ́lọ́run sọ wípé istaghithuna rabbakum, nígbà tí ẹ ṣe kí nìyẹn o, nígbà tí ẹ ń wá k'Ọlọ́run ọba kó gbé aburú kúrò fún yín, kó gbé ìnira kúrò fún yín. Fastajaba lakum, Ọlọ́run ọba sì gbọ́ àdúrà yín, ó sì gbọ́ ìpèpè yín tẹ́ ṣe. Nígbà tẹ́ ń wá k'Ọlọ́run subhanahu wa ta'ala kó gbé kúrò fún yín, ó sì dáhùn àdúrà yín. Eléyìí ń túmọ̀ sí pé ẹ̀rí yìí ó túmọ̀ sí pé ọ̀dọ̀ Ọlọ́run ọba subhanahu wa ta'ala láti máa ń wá kéèyàn gbé
aburú kúrò fún ni. Ẹlẹ́ẹ̀kẹta al-isti'adha, òun náà ni kéèyàn máa wá ìṣọ́ kúrò níbi nǹkan. Eléyìí náà ìjọsìn ni. Ẹ̀rí rẹ̀ òun náà ni àyà tó ń sọ Suratun Nas tí gbogbo àwọn náà máa ń kà. Allah subhanahu wa ta'ala ti sọ pé qul a'udhu bi rabbin nas, sọ pé mo wá ìṣọ́ pẹ̀lú ọlọ́run ọba ẹ̀dá ènìyàn, mò ń wá ìṣọ́ pẹ̀lú ọlọ́run ọba ẹ̀dá ènìyàn, ọba aṣẹ̀dá ènìyàn, ọba tó ní èèyàn, tó ń túmọ̀ sí pé ìwá ìṣọ́ kúrò níbi nǹkan, kí ẹ máa wá ọlọ́run wa subhanahu wa ta'ala máa ń wá kó ṣọ́ ni lára, la máa ń wá ìṣọ́ láti ọ̀dọ̀ rẹ̀. Fáwa tẹ̀síwájú, wọ́n ní hukmul isti'adati wal istighathati wal isti'adati bi ghayrillah, ìdájọ́ ká máa wá ìrànlọ́wọ́ àbí ká máa wá ìgbé aburú kúrò fún ni, àbí ká máa wá ìṣọ́ kúrò lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala. Àfáà ni pé kí ẹ máa wá nǹkan yìí lọ́dọ̀ ẹlòmíràn tó yàtọ̀ sọ́lọ́run subhanahu wa ta'ala, yanqasimu ila qismayn, ìdájọ́ rẹ̀ yà ní gbé wá bímù lẹ́ẹ̀kan náà kó má lè bá a dàrú, ó pín sọ́nà méjì, ká lọ dì í mú. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀ èyí tó ẹ́ sí pé jaiza, ká wá ìrànlọ́wọ́ àbí ká wá ìgbé aburú kúrò fún ni, àbí ká wá ìṣọ́, ìdájọ́ rẹ̀ rèé, ó pín sọ́nà méjì. Tó ẹ́ sí pé èyí tó ẹ́ pé àlè wá tọ́dọ̀ Ọlọ́run, àti fún wa pé ìjọsìn làwọn nǹkan ẹ̀pọ̀ Ọlọ́run la máa ń wá fún, ṣùgbọ́n ká wá lọ́dọ̀ ẹlòmíràn lẹ́yìn Ọlọ́run subhanahu wa ta'ala, ó pín sọ́nà méjì. Alákọ̀ọ́kọ́ mẹ́ èyí tó ẹ́ sí pé ó lẹ́tọ̀ọ́, tó ẹ́ sí pé a lè wá lọ́dọ̀ ọmọ ẹ̀dá ènìyàn. Ẹ jẹ́ á dé mọ́lẹ̀ o. Wọ́n ní òun náà ni idha tawaffarati shurutu wa hiya arba', òun náà ni àwọn èyí tá a lè wá, ìgbà tó lè mú wa wá àwọn nǹkan yẹn tọ̀dọ̀ ọmọ ẹ̀dá ènìyàn, a gbọ́dọ̀ ra àwọn májẹ̀mú mẹ́rin yìí. Àwọn májẹ̀mú mẹ́rin ká fúnra wa yìí sìn, òun la máa rí ká tó lọ fẹ́ wá nǹkan yẹn tọ̀dọ̀ ọmọ ẹ̀dá ènìyàn, àbí ká máa wà lọ́dọ̀ Ọlọ́run ọba subhanahu wa ta'ala. Ẹ jẹ́ á dì í mú. Tó ń túmọ̀ sí pé àwọn nǹkan tá a sọ yìí ìjọsìn ní lóòótọ́, ṣùgbọ́n ó lè ṣẹlẹ̀ bóyá aburú fẹ́ ṣẹlẹ̀ sí ẹ̀sìn kẹ́hìn nígbà, bóyá ẹni tá a rí pẹ́ nìyí sìn, ó jálè kankan wá nígbà wá rí kanjú ìyà gbà mí lọ́wọ́ ọkùnrin tó fẹ́ pa mí yìí, ìyẹn wá ràn lọ́wọ́ látọ̀dọ̀ rẹ̀ ni, ìyẹn wá ìgbé aburú kúrò fún ẹni tẹ́ pé èèyàn rí pé ó lè kojú ẹni tó fẹ́ ṣe ní láburú. So wọ́n á ní pé májẹ̀mú mẹ́rin la gbọ́dọ̀ rí. Alákọ̀ọ́kọ́, wọ́n ní shartani muta'alliqani bil amril matlub, òun náà ni májẹ̀mú méjì nínú àwọn májẹ̀mú mẹ́rin sìn, ó rò papọ̀ mọ́ nǹkan tí a fẹ́ ṣe kí nìyẹn o, nǹkan tí a fẹ́ wá àwọn nǹkan yìí ní ọ̀dọ̀ rẹ̀. Ó rò papọ̀ mọ́ nǹkan tá a fẹ́ wá nǹkan yìí pẹ̀lú rẹ̀. Òun náà ni pé Allah yakuna min khasaisillah, kó jẹ́ sí wípé ìrànlọ́wọ́ tá a fẹ́ wá yìí kò kí ń ṣe èyí tó ẹ́ sí pé Ọlọ́run ọba subhanahu wa ta'ala òun nìkan ni máa ń ṣe fẹ́ rú ẹ̀. Kò ní ẹ́ sí pé Ọlọ́run ọba subhanahu wa ta'ala nìkan ni a máa ń wárú rẹ̀ ní ọ̀dọ̀ rẹ̀. Tó yẹ sí pé Ọlọ́run ọba subhanahu wa ta'ala máa ń wá nǹkan yẹn látọ̀dọ̀ rẹ̀, lẹ́tọ̀ọ́ ká wá lọ́dọ̀ ẹlòmíì. Gẹ́gẹ́ bí àpèjúwe, kí ẹ máa sọ wípé kí ẹ nídìí ìrànlọ́wọ́, kí ẹ máa ní pé àwọn bùkátà tì mí, bí ẹni tó ń wọ́ ọmọ náà ni, kó a máa ní pé bí ẹni tó yẹ sí pé ó fẹ́ nǹkan kan, bí ẹni tó ń wá ìrànlọ́wọ́ tó yẹ sí pé Ọlọ́run subhanahu wa ta'ala nìkan ló máa ń ṣe fún ẹ̀kọ́, Ọlọ́run bá ràn mí lọ́wọ́, bí pé yẹn ń ṣe àdúrà. Kó yẹ sí pé èèyàn wá dájú ẹ̀kọ́ ẹlòmíì, èèyàn ti ń gbé nǹkan tó jẹ́ pásọ́nà Ọlọ́run ọba fẹ́lòmíì lẹ́yìn Ọlọ́run ọba subhanahu wa ta'ala, lọ́wọ́ pé Allah yakunu min khasaisillah, kó bẹ́yẹ sí pé nǹkan téèyàn ń wá yẹn Ọlọ́run ọba subhanahu wa ta'ala nìkan ni ìmọ̀ ń ṣe. Nínú pé à ń wá ìrànlọ́wọ́ ni, àbá ń wá ìgbé aburú kúrò fún ni, àbá ń wá ìṣọ́ ni. So làbá fi sọ yẹn pé àmájẹ̀mú ẹlẹ́ẹ̀kejì tó rò mọ́ nǹkan tá a sọ yìí, òun náà ni Allah yakuna al-makhluqu qadiran an yakuna al-makhluqu qadiran alayhi, kó jẹ́ sí wípé ọmọ ẹ̀dá ènìyàn tá à ń wá nǹkan yìí lọ́dọ̀ rẹ̀, qadiran alayhi, ó ní kápá àti ṣe nǹkan tí a ń béèrè lọ́dọ̀ rẹ̀ yẹn. Tó yẹ sí pé kò ní kápá àti ṣe, àyẹ̀sí pé kò lẹ́tọ̀ọ́ ká ṣe kí nìyẹn o, ká mọ̀ wá irú nǹkan báyìí ní ọ̀dọ̀ ọmọ ẹ̀dá ènìyàn.
ẹlẹ́ẹ̀kejì níbi abala májẹ̀mú tó yẹ májẹ̀mú mẹ́rin a fẹ́ bọ́ sí májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì tàìsàn méjì fún wa tàìsàn bọ́ sílẹ̀ kejì míì tó wọn fẹ́ pé mẹ́rin òun náà ni shartani muta'alliqani biman istu'idha aw istu'ina aw istughitha bihi òun náà ni májẹ̀mú tó yẹ sí wípé ó rò papọ̀ mọ́ ẹni tí a fẹ́ wá nǹkan yìí lọ́dọ̀ rẹ̀ bí ẹni tó fẹ́ wá ràn lọ́dọ̀ rẹ̀ ni ẹni tó fẹ́ wá ìṣọ́ lọ́dọ̀ rẹ̀ ni so àwọn májẹ̀mú eléyìí lòun rò mọ́ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ an yakuna hayyan kó yẹ sí pé ẹni tó fẹ́ wá ràn lọ́dọ̀ rẹ̀ àbẹ́fẹ́ wá kó yẹ sí pé ẹni tó yẹ sí kó wà láyé ni kò ní ẹjọ́ pé ó ti kú tán káwé pò làwọn lọ́wọ́ rán lọ́wọ́ tọ́dọ̀ bẹ́ẹ̀ tó wá sí di sàárè ń sìn ẹni tó ti kú ká máa ní ká ìwọ tó wà nínú sàárè yìí ìwọ ṣé ò yìí àgbà mí lọ́wọ́ arákùnrin yìí là ẹni tó ti kú ò lè ṣe kí nìyẹn o kò lè ṣọ́ ipò àkín ràn lọ́wọ́ látọ̀dọ̀ rẹ̀ hayyan kó yẹ ẹni tó sì wà láyé májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì an yakuna hadira kó yẹ sí pé ẹni tá fẹ́ wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ yìí kó yẹ sẹ́ni pé ó wà present kó ṣe tó wà ń jìnà bẹ́ẹ̀ ní tiẹ́ pé ẹranko kọ́ fẹ́ kọlù ń sí ni tó yẹ kó pẹ́rẹ́ kò rẹ́ kó a máa pe ẹnìkan ká ṣéwù lágbájá gbà mí lọ́wọ́ ẹranko yìí kódà kí ṣéwù lágbájá yẹn kó yẹ kó sì wà láyé tó yẹ kó dẹ̀ lágbára tó yẹ pé akíkanjú èèyàn ni tó yẹ kó bí agbára rẹ̀ náà ni pé ó lè gáìdì wá bí ó lè mú ẹranko yìí tàbí kó yín ní tàbí kó ṣe kíní ni tó yẹ sí kó wà present tá a bá ti ń pè a ti ń gbé ẹ̀tọ́ ọlọ́run ọba a ti ń gbé fẹ́lómi tó rà lè pẹ́ nìkan kan nírú ààyè yẹn tó yẹ sí pé kò ẹni tá a fẹ́ pé ò sí àfọlọ́wà subhanahu wa ta'ala máa ń pè lẹ́ni táwọn ẹgbẹ́ wa lẹ́ni tó yẹ pé níwọ̀ ààyè báyìí so a ní mọ pẹ́ni tí ò sí láàyè yẹn òun náà fẹ́ kí bá jẹ́ méjì ní kó ẹ́ sí pé ẹ fẹ́ pè é kí nìyẹn ó wà láyé kó ẹ́ kí nìyẹn kò dẹ̀ tún ó dẹ̀ tún wà present níbi tí a ti ń pè é. eléyìí ni ìdájọ́ ìrànlọ́wọ́ àbí ìṣọ́ àbí ìwà ìgbé aburú kò fún ni tó yẹ sí pé ó lẹ́tọ̀ọ́ pa lè wá ní ọ̀dọ̀ ẹlòmíì lẹ́yìn ọlọ́run ọba ṣùgbọ́n eléyìí náà rèé ń sìn ẹ̀mí wa a mọ̀ ipò ọwọ́ ọlọ́run ọba nìkan la ti ń wá ṣùgbọ́n a kàn tó fi ọmọ ẹ̀dẹ́ ènìyàn tá a ṣe kí nìyẹn tá a wá látọ̀rọ̀ rẹ̀ a fi ṣe sábàbí lásán ni a sì gbọ́ bára lé sábàbí náà gẹ́gẹ́ ìṣẹ̀lẹ̀ táwọn ìdájọ́ náà kọ́ tó síwájú. ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìdájọ́ rẹ̀ tó yẹ sí pé ṣìrìkíyà òun náà ni tó yẹ sí pé ẹbọ ni tó yẹ tá a bá ti lọ ń ṣe é àti ń gbé ẹ̀tọ́ ọlọ́run ọba àti ń gbé fẹ́lòmíì àwọn náà ni pé òun náà ni idha takhallafa ahadu shuruti sabiqa òun náà ni tí kan nú àwọn májẹ̀mú tá a kà síwájú yìí bá ti yẹ kúrò níbi nǹkan tẹ́ a fẹ́ wá ìrànlọ́wọ́ níbẹ̀ ni a fẹ́ wá ìrànlọ́wọ́ pẹ̀lú rẹ̀ ni a bá fẹ́ wá ìṣọ́ níbẹ̀ ni a fẹ́ wá ìṣọ́ pẹ̀lú rẹ̀ ni a fẹ́ wá burúkú fún wa kúrò níbẹ̀ ni a fẹ́ wá kó bá burúkú pẹ̀lú rẹ̀ fún wa ni tí nǹkan ẹyọ kan wá ti kúrò náà májẹ̀mú mẹ́rin tá a kà fún wa lára nǹkan yẹn èèyàn ti ń bọ́ sínú ẹni tó ti ń ṣe ẹbọ ó ti ń gbé nǹkan tó jẹ́ ìjọsìn ọlọ́run ọba ó ti ń gbé fún ẹlòmíì eléyìí ni àlàyé ráńpẹ́ lórí abala yìí abala subhanahu wa ta'ala kí ó ṣe àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa kó sì ṣe wá lọ́kan nínú àwọn tí a lè mọ gbé ẹ̀tọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala fún tá a sì lè mọ mú nǹkan tó jẹ́ ẹ̀tọ́ tó jẹ́ tọ́lọ́run ọba tí ò ní mọ gbé fẹ́lẹ́mi lẹ́yìn ọlọ́run subhanahu wa ta'ala. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليه.